ọmọ arólú ti kúta tẹ̀mí láti ṣàdúró lóòrè mọ́ gbọ́rọ̀ ẹnu mi òní ní sọjọ́ bí rẹ kórìjò pẹ́ láyé ọmọ onígbó sùúrù ọkọ̀ ìlú bàǹtàbàǹtà o ọmọ àṣẹ perí má ṣe fọ̀rọ̀ ọjà lọ ọmọ abínú sunwọ̀n bí ẹ̀gún èṣùṣù o bí ìgò bí ọ̀pálámbá bí owó ọmọ arẹrú wẹrẹ lóko nítorí àwọn àṣebẹ̀ ẹrù ọba ṣebẹ̀ mọ́ mẹ́gbàá mi wálé nílé bàbá rẹ ni ọmọ wọn lápòmù ọmọ onígbó kan àjèjì ọgbọ́dọ̀ wọ̀ ọmọ onígbó kan àjèjì ọgbọ́dọ̀ dé ilẹ̀ o ọkọ̀ ìlú bàǹtàbàǹtà ọmọ kiri ti mẹ́jà wọ̀ mi ọmọ onímọ̀lẹ̀ abèlèjà abíndésù nìyí aráàlú ọ̀yún onírúurú ìdílà àbámọ́ rí ọmọ ẹlòmíràn bá bọ̀rọ̀ alẹ̀ wọn àdọ̀bọ ọmọ ẹlòmíràn abọ̀rọ̀ alẹ̀ wọn àdìmọ̀dù bí kókó bí owó bí àgbọ̀nrín nílé bàbá rẹ ni Ganiyat ọmọ bàmí Suara ọmọ rẹ̀ Mákindé ìwọ ni ké sí ìyá Emmanuel o ìyá àánú Olúwapọ̀ òní ní sọjọ́ bí yín o lágbo Olódùmarè tí já kọ́dá lágbo Olódùmarè ọba tí jèmi ni ọ̀rọ̀ gbogbo tí ń payín lẹ́rìn Ọlọ́run ọba òdíjọ́ payín lẹ́kún àsìkúnlẹ̀ kó mú kòró kó gbá gbogbo tẹ́ ẹ fọwọ́ yín sí òní.